A tẹ̀síwájú lórí ètò Eji Owuro àti yin Olúwa lógo àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ọpẹ́ wa kò ní tán. Bẹ́ẹ̀ ni tá bá yìn lójoojúmọ́ ní gbogbo ìṣẹ́jú lójoojúmọ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí pé òun ni ó dá wa. Àwa kọ́ la dára wa gẹ́gẹ́ bó ti ṣe sọ nínú ìwé Sáàmù 100. Ó ní òun kọ́ ni ó ní àwa kọ́ la nira wa òun lòun dá wa. Ó ní àwa sì jẹ́ àgùntàn nínú pápá Olúwa. Ẹ̀rí pé gbogbo ìdí náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí torí pé àwa kọ́ la ṣẹ̀dá ara wa. Ní báyìí lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ. Abala ti ọ̀rọ̀ Ọlọ́run náà la fẹ́ wọ̀ yìí. Fún ìgbà àkọ́kọ́ a ní ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ti gbé kalẹ̀ tí wọ́n máa darapọ̀ mọ́ wa lórí ètò Eji Owuro lọ́jọ́ Sunday tí wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá. Fún ìgbà àkọ́kọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ láti ẹnu màmá wa Ajínrere Olateju. Kí ni tí wọ́n ní fún wa lónìí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Bíbélì? Wọ́n fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá. Ẹ jẹ́ ká wá nǹkan fìdílé ká gbádùn Ọlọ́run láti ara màmá wa Ajínrere Olateju. Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tó gbà á yóò rí ìyè àìnípẹ̀kun. Mo kí gbogbo ojú tó wò mí nínú ilé lórúkọ Jésù bí Ọlọ́run tí bẹ̀bẹ̀ mi rẹ̀ ti wà láàyè. Mo gbàdúrà àtèmi àtẹ̀yin a ò ní parí ìrìn àjò wa sọ́run àpáàdì. Bíbélì sọ pé èrè kí ló jẹ́ fún ènìyàn tí ó jèrè gbogbo ayé yìí tó dẹ̀ sọ ẹ̀mí rẹ̀ nù. Àkórí ohun tí mo mú wá fún yín tẹ́ ń wò mí nínú ilé ni pé ta ni Jésù ń ṣe? Ta ni Jésù gangan? Who is Jesus? Ta ni Jésù? Ta ni Jésù? Ọ̀pọ̀lọpọ̀ ló lọ sí ilé ìjọsìn tí ò mẹ́ni tí Jésù ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló gbé oyè hárí nínú ilé ìjọsìn tí ò mẹ́ni tí Jésù ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ káàkiri kò mẹ́ni tí Jésù ń ṣe. Ta ni Jésù gangan? Nínú ìwé Jòhánù orí 11 láti ẹsẹ̀ 23 rẹ̀ ẹgbọ́n tí Jésù wí. Àwọn kan wà tó jẹ́ pé ọmọlẹ́yìn Kristi ni wọ́n bá sí Jésù jẹ, wọ́n bá Jésù mu, Maria, Martha àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ṣùgbọ́n Bíbélì wípé ó ní arákùnrin Martha ó kú, èyí tí ń ṣe Násárù ó kú, ó sì ti kú fún odidi ọjọ́ 4. Ṣùgbọ́n kankan wá ṣẹlẹ̀. Jésù gbọ́ ní tòótọ́ ṣùgbọ́n nítorí pé ó ń ṣe ìwàásù ìjọba ọ̀run ní ìletò sí ìletò kò tètè ráàyè lọ. Nígbà tó máa débẹ̀ ní ọjọ́ 4 arábìnrin yẹn wá lọ pàdé rẹ̀. Ó ní Jésù adúpẹ́pẹ́ wà ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ ti wà ń bí arákùnrin mi kì bá ti kú. Jésù wá wípé so o ti ń tẹ̀lé mi látijọ́ yìí o ò mọrú ẹni tẹ̀mí ń ṣe. Èmi ni àjíǹde àti ìyè. Ẹ jẹ́ ká lọ sínú ìwé mímọ́ nínú ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 23 rẹ̀. Jésù wí fún pé arákùnrin rẹ̀ yóò jíǹde. Mátà wí fún pé mo mọ̀ pé yóò jíǹde ní àjíǹde ní ìgbẹ̀yìn ọjọ́. Jésù wí fún pé èmi ni àjíǹde àti ìyè. Ẹni tí ó gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. Ẹnikẹ́ni tó bá gba Jésù gbọ́ bí ó bá tilẹ̀ kú yóò yè. Ẹnikẹ́ni tó bá mọ Jésù bí ó bá tilẹ̀ kú yóò yè. Nínú ìwé Jòhánù orí 9 yẹn Bíbélì wípé ó ní àwọn bàbá ńlá wa wọ́n ń jẹ àkàrà ní aginjù. Ó ní wọ́n kú. Ó ní ṣùgbọ́n èyí ni ẹran ara mi tí ènìyàn yóò jẹ tí ó sì yè. Ẹnikẹ́ni tó bá ti mọ Jésù kò ní sá káàkiri mọ́. Ẹnikẹ́ni tó bá ti mọ Jésù yóò di òpó Jésù mọ́ ni. Ta ni Jésù ń ṣe gangan? Jésù fúnra ẹ̀ ló sọ bí báyìí. Ó lèmi ni àjíǹde àti ìyè. Ohun téèyàn ò bá ní kò lè fún ẹlòmíràn o. Jésù ló ní ìyè. Jésù ni àjíǹde. Ó lè fún yàn ní ìyè. Kí ló ti dòkú nínú ayé rẹ? Kí ló ti dòkú nínú ilé rẹ? Kí ló ti dòkú nínú iṣẹ́ rẹ? Tó o bá mọ ẹni tí Jésù ń ṣe àjíǹde, agbára àjíǹde àti ìyè. Ó lè wọnú ilé yẹn lọ. Ó lè wọnú ayé yẹn lọ. Bóyá wà ní ìdùbúlẹ̀ àìsàn ni. Ó lèmi ni àjíǹde àti ìyè. Ẹ gbọ́ ẹni tó débi òkú Násárù fún odidi ọjọ́ 4. Èyí tó sọ fún wọn wípé ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ bó tilẹ̀ kú yóò yè. Ìwọ ò tí ì kú o. Ó wà lórí àkéte àìsàn ni. O ò dẹ̀ gba Jésù lọ́wọ́lọ́wọ́. O ò gbàgbọ́. O ò mọ agbára tó wà nínú orúkọ Jésù. Lọ́wọ́lọ́wọ́ mo gbàdúrà lórúkọ Jésù Kristi, orúkọ tó ju gbogbo orúkọ lọ, orúkọ tá ti fún wọn ní ọ̀run àti ní ayé wípé ẹnikẹ́ni tó bá pe orúkọ náà ó ní yóò sì rí ìyè. Lórúkọ Jésù dìde lórí àkéte àìsàn rẹ. Dìde lórí àkéte àìsàn rẹ. Mo ní lórúkọ Jésù ìṣòro yẹ kó dópin bẹ́yẹ. Mo gbàdúrà mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lórúkọ Jésù iṣẹ́ tó ti dòkú yẹ lórúkọ Jésù kó gba agbára àjíǹde. Nígbà tí agbára àjíǹde bá wọnú ayé ènìyàn á dẹ̀ di ọ̀tun. Ayé ènìyàn á dẹ̀ ní ojútùú. Ó ní èmi ni àjíǹde àti ìyè. Ẹgbẹ́ o ó ní Jésù Kristi wí fún wọn pé ní ẹsẹ̀ 16 yẹn ó ní ẹnikẹ́ni tí ó ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ìwọ gba èyí gbọ́ bí? Ó tún béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn tó ti ń tẹ̀lé wọ́n tẹ̀lé Jésù o ṣùgbọ́n wọn mẹ́ni tí Jésù ń ṣe. O ò lè mẹ́ni tí Jésù ń ṣe kó tún máa lọ gbẹ́bọ lọ sórí ìta mẹ́ta.